نهج محمد. إعاذ بالله من الشيطان الغرر. أقول نعم. بسم الله الكافي الشافي المعافي. اللهم صل على الألف الأولى في حضرة الأعلى، واللام العضل في اللام اليلي والهاء الأوي في حضرة إلهي. اللهم صل على الباء الأبهى المنقوطة بصيغة الأصف، على آله الطيبين الكرماء وأصحابه المباركين الأتمى. جزا الله خيرا قومنا وجنودنا، لقد مهدوا لنا والمساجد الشيخ عبد القادر قدس الله سره. قدس الله سره أم نقول قدس الله سره. ويا همة الشيخ أحمد جاب، ويا همة الشيخ الإسلام الحاج إبراهيم النياس، صلى الله وحضر لنا في هذا المحضر فلتعزف لنا بنزرة ننال بالنصر. أدوك ولد الحمد لله. بابا أكبر مولانا الشيخ الصلاتي شيخ kò dáa fún ọ kó o jókòó kó má lè pariwo kóró yẹn dáadáa. ṣéèkù. ìtìjú ò sínú ibi tí yẹn ti ń ṣoríire. farabalẹ̀ wí dáadáa pariwo ṣéèhù. ṣéèkù. àwọn tí wọ́n mú yàn débi tí ń lọ ò sí mọ́, àwọn tí wọ́n mú yàn débi tó ju ṣòfò ló pọ̀. Saidi sọ̀rọ̀. àwọn tí wọ́n mú yàn lébi tí ń lọ ò sí mọ́. wọn pọ̀ mọ́. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n sì mú yàn lébi tí ń ṣòfò lọ́pọ̀. ká sáré ò ṣùgbọ́n kó o lé orí burúkú fún wọn náà. bàbá náà kí ṣé ayé ọ̀rọ̀ wà ní sáà láàrin ìṣẹ́jú márùn-ún àbí kára kakéwú níwọ̀nba. ìjàmbá mẹ́mẹ́ ẹja parí ẹ̀ tí bá ṣáájú àfáà mi sọ̀rọ̀ tí ó bá yanjú yóò ní problem bí bá sọ̀rọ̀ lẹ́yìn yóò bèèrè ọmọ tó gbé sásọ dáadáa. orí burúkú ni kó mọ̀ bó ṣe tó ṣùgbọ́n burú ni kó wá ríra rẹ̀ dáadáa. gbàgbé ẹ̀ ó lè ṣe dédé kán fún ọlága lẹ́yìn ó dẹ̀ lè pẹ́ dé kán fún ọlága wájú. náà tó bí o tóbi ìwọ ló jẹ́ kí orúkọ wọn tóbi dáadáa nítorí pé ìwọ ló bá orúkọ wọn jẹ́. Ami Mahami al-alimul waquri daraka al-sheikh Dr. ilé àfáà ni wọ́n ti bí wa kò tí sọ pé kọ́mọ yẹn mọ̀ kí ó dáadáa. wọ́n lò lè àmọ̀ fún ọ ní kó mọ̀ ya wèrè. ṣé àwọn tó bí náà ṣe dáadáa fún ọmọ lọ́mọ? aláǹkíṣe adámọ̀ ẹnìkan bínú bàbá yìí ni kó gbé jáde ká òbí wọn náà tóbi. wọ́n máìkì síbi ẹ̀ tí ó bá ti jáde náà yóò jáde. máìkì kan ló jẹ káwọn jáde mọ́ ní tó ń gbénú ni ó sọ̀rọ̀ síta. pé bàbá yìí jáde. wo bí tó ọba tó bẹ mọ́ sọ bẹ́ẹ̀ o àwọn tí wọ́n bí wa lọ́wọ́ díẹ̀ o. dáàdi yẹn tó fẹ́ kí yẹn ó máa gbé àwọn tí wọ́n kọ́ jáde káwọn wẹ̀ tó tóbi láàrin wọn. bí ìjàmbá ń bẹ́ẹ̀ jẹ́ àparí ẹ̀ ṣé àdámọ̀ tó bẹ pin ṣé òkà má lè tó bẹ fàyà. Allah. dáàdi yẹn tó fẹ́ proof láàfà yẹn ìwọ tó fẹ́ pè aláàlè fà wọn ṣé ọmọ náà kájú ẹ̀. ewu lọ lẹ́nu ẹ̀ àdéhùn tó bá ò tó mọ Yorùbá sọ. Ṣéhù Sàláàtì. Kíni pọ́lẹ́mù ẹ̀? Bàbá Sàláàtì. Tí o bá ti rí gbọ́ orúkọ lẹ́yìn náà tóbi níwọ̀n bá o, àmọ́ kí yí tó bá ti kọjá àlà lọ́dọ̀ Sàláàtì. Tó máa tó fa Tìjàní àlèmí tapá títún nínú bíbí àti inú títọ́ Tìjàní àníwá. Ṣùgbọ́n nígbà tá a kéré àbórúkọ àfáà kankan nílẹ̀ Yorùbá ju àfáà Sàláàtì lọ. ẹni tó fẹ́ kílẹ̀ nǹkan tó bí yẹn wàá rí orúkọ rẹ̀ ẹ̀yìn lẹ́yìn ló wà nínú àfáà. ẹni sọ̀rọ̀ tí ó dìjà ṣùgbọ́n ẹ̀kan gbá lódodo òun ni kó mú wàá dẹ̀ débi tó ń lọ. ìjọ tẹ́tí bínú lé yín sọmọ fún ọ̀tán náà síbẹ̀. olówó lọ́gbà ṣé ká sọ̀rọ̀ díẹ̀. bámi àtàkìbù làṣírọ́ọ̀fì. ọlá ọmọ ọlá ó yẹ kí wọn náà pèrè ayé ìfà tó tọ àmàfà ìlífà ni ọ ṣé dáàdi ẹ náà lè kọ àwọn akéwù. dáàdi ìjọ gbọ́dọ̀ pàdé wa kọ́ mọ̀ sọ pé àwọn ọ̀dàdàwò. ló búkú kéwù wà lọ́dọ̀ wa ó dà àgbákò mímọ̀ mbẹ́lẹ̀ atúmọ̀ lóríbù atúmọ̀ sáàbù atúmọ̀ ètò òrò náà ó dà ètò fọ̀kàn sọ́nà àmọ́ mọ̀lánà tó bá dé ìjà àlèjà tó bá lásìkò eré mo máa ń ṣeré gan ó dà èrè ètò fọ̀kàn sí náà mo ṣe gan. Bámi Jackman tó bá jẹ́ pé eré ìtọ̀ náà ni mo mọ̀ pé iná yanjú mẹ́ wà láyà kọ́pì yìí àánà ń tíráì.
eléyìí tí mo sọ ní báàdì mọ́ kọ̀dìkánà mọ́ jẹjẹsà. mo lọ sínú ìdúró yìí díẹ̀ mo kí bàbá wa bàmí Sàrújí ní fòye kọjá ká máa ń gbàlùbáríkà tẹ ẹ̀kọ́ wa ní mọ́ríkàsì olóríire ọmọ òní kú mọ́ríkàsì òfò ọmọ tí ó ṣòfò látàrí àtàlìkìyàmọ̀ ní ó tọ́ka àbúrú sí mọ́ríkàsì. ẹ gbàgbé mùdírù gbọ́dọ̀ dìde mùdírù sì ti dìde gbogbo ẹ̀yin tẹ́ wá ń bínú orí hùn ẹ̀ sùkú tọmọtọmọ. àfáà tó lè kọ́rù àtà àyànjú bàbá yìí tí ò rí wa kọ́ òun là ń bú mùdírù odidi èèyàn ní tá àbárí mọ́kọ́ alimunasa uluman lẹ́sàrìdìrí àrìjálù nítorí sọ́nbẹ̀ kì í ṣe kéwù nìkan eléyìí tí dáàdi yìí ò ní náà ní akọyin papọ̀ inú ẹni sáàbù wà inú ẹni fàlàkì wà inú ẹni dọ́ríkù wà inú ẹni tìyíntìyíntìyín náà wà. àmọ́ sàádẹ́tù. àmọ́ sàádẹ́tù bí kíyàsí wá sábà yìí. ìṣẹ́jú mélòó ló kù tí màá fi sọ̀rọ̀ ní ìṣẹ́jú ó kù ṣẹ́jú mẹ́ta. Báwo ẹ̀ka nà tí ibùdó ẹ̀ṣìráfì? Má fi àfa àgbéra mọ́ o. Jáde yín tí mo fẹ́ kílèmù láàfà. Sọ̀mà kẹ́kẹ́ wọn náà wọlé. Gbogbo àwọn alágbá kí olódò Ṣéhù Sàràtì. Ṣé Abdullahi ní gbogbo àmọ̀ ní Ṣéhù Sàràtì? Tọ́lá wò bá gbà láti. Ṣùgbọ́n bá Ṣéhù Sàràtì. Nà tí ibùdó ẹ̀ṣìráfì hù Ṣéhù Sàràtì. Ìdàkúta ehu. ذاك بأنك تستقبل المس يا عمي إذا سألت ذلك المصري لابد أن لا تقول هو إيه لابد أن يقول هو بأن ذاك هو Aisha salasa Aisha sagbe eje amu debe amakekun oda ele to rowe na atuma dada bami Sheikh Nakibu Salati alimul wakuri daraka alfasikul kalim Ishafa tí ó mọ̀ sọ̀rọ̀ tó máa gbọ́ tínú wà farabalẹ̀ ní tó dáadé yìí náà fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn farabalẹ̀ dáadáa kéwù ló fẹ́ kọ́ bí wàá kọ́ kéwù wàá kọ́rọ̀ wàá tó kọ́ gbèsè ayé mọ̀ bàbá náà kíp oríire tó wà lára yìí là ń jowú oríire yẹn pọ̀ díẹ̀ ìjà bá ń bẹ̀rẹ̀ gbé ìjà parí ẹ̀ àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí wọ́n farabalẹ̀ ní kì í ṣe kanjú wọn à máa wa márúwá wọn à dẹ̀ máa wa kí lórúkọ mọ́tò tó má lè lékòó yìí náà kóró pé odi méjì ìkáwà tó kọ́kọ́ ṣáájú ìyẹn ni kí lórúkọ rẹ̀ nọ́dàmí lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́ tó ọmọ ọ̀tá kọ́kọ́ ń lò lákọ̀ọ́kọ́ faragbọ́n ṣètọ́nù ṣàyàrà kò sí ẹni tó lè máa wà kéèyàn jẹ́ chief imam yóò ní problem torí yóò kánjú tẹ́ ẹ bá dé gbọ́ kàdà yóò kánjú ẹni tó bá ẹsẹ̀ gbéyàwó tuntun yóò kánjú ẹni tó bá ẹsẹ̀ nímọ̀ yóò kánjú àákùlà bámi mahami doctor ẹni bá ẹsẹ̀ ní kéwú náà yóò kánjú díẹ̀ torí yóò fẹ́ bá gbẹ̀yìn tí ẹ ti sunkún lánàá tí Ọlọ́run palẹ̀ rẹ̀ lónìí mo lọ sí Ẹdẹ mo bá orúkọ lé bàbá wa doctor wọ́n á wọbẹ̀ mo rí pé kì í ṣe ibi tí wọ́n gbọ́dọ̀ tẹnu lákàn sí ìdí tí wọ́n ti bí ìdí tó tóbi lánàá ni tẹ bá fi kéwú yín túmọ̀ kẹ́nìkan ó yẹ kẹ́ni náà pọ̀ yín lẹ̀ padà. bàbá wa dírù tọ́ọ̀dìrì ìyà lọ kì í ṣe dírù lásán dírù tó ní kí ó tó tún lówó tó bá gbé ọṣẹ́ pé ọ̀rọ̀ yóò tó dàrú. bàbá dírù al-Khalifatu Qadiriyya ní Lagos State bámi ẹ̀ ní mọ̀nira láàrin ìṣẹ́jú méjì tó kù bámi àgbà Sheikh Salati òpónú ọmọ ní mọ́dárúkọ ọrú yín tí ó máa sọ pé bàbá Salati tàná èwo dẹ́dì ẹ̀ tó Sheikh Salati tàná tó fẹ́ sọ yẹn bàbá ẹ̀ ò bá wọn Salati tèmi tó rí yẹn dẹ́dì yẹn náà tuntun wọn gbọ́gbọ́gbọ́ mọ́jẹ̀ kó dà láàmú Sheikh Salati tiwa tó jẹ́ náà kíbùdà ṣìráfì ọmọ tẹ bá bírò tó ní tó wọn ó nírísí o ìjọ tí ó yẹ kẹ́kún ó pọ̀ bàbá wọn ti sún ìjọ tó yẹ kẹrin ó pọ̀ òun ló mú délé wọn èyí tó fẹ́ máa sọ yẹn bí ẹni kúwọ́ náà pọ̀ díẹ̀ yẹn ó yá dàálẹ̀ kájọ tó ṣà àwa tí a jẹ́ ọmọ lẹ́yìn tá a bá gbájúmọ́ ọ̀rọ̀ rẹ̀ ó dojú ló ó yá mẹ́ni tó mọ̀rọ̀ sọ dáadáa bíi àlùbárísì wa nínú lẹ́yìn káwájọ papọ̀ ọmọ gbọ́ àwọn àṣàtẹ́rì yóò gbọ́ rí ọmọ gbẹ́ àti pé òfò ti gba pàtẹ́ sọ́dọ̀ yìí wọ́n náà ronú kó sọ̀rọ̀ ẹ̀ bàbá náà kí ibù Salati ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìṣẹ́jú méjì péré ni ó kàn fẹ́ jẹ́ kí ayé mọ̀ yìí pé tẹ́ ń ṣe yìí tó ti yẹ ká máa ṣe náà ni áńkùlà ẹ má bínú kí ni mo wí. kí bàbá má bínú mọ́. báàmì ẹ má bínú mọ́ iṣẹ́ ayé ni gbogbo bẹ̀rù náà o iṣẹ́ ayé ni o ẹ̀yin nìkan náà láti ní sẹ́ríkà nínú Kàdíríyà
nílẹ̀ Yorùbá ṣùgbọ́n gbogbo ẹ̀yin àfáà wọ́n fẹ́ jẹ́ kẹ́ ẹ mú kinní kan ní ọ̀rọ̀ gbogbo ọmọ tẹ́ ẹ bá nílẹ̀ ọmọ kí ẹ kọ orúkọ wọn lẹ̀ kí ni mo sọ. kakọkọ wọn lẹ. ẹ gbọ́dọ̀ kọ orúkọ wọn lẹ̀ bí adílàtì kọ́ọ̀tì hàn adámẹ́gà adámẹ́ anájẹ́ alùpàrìsà alùpàrìsà ẹ kọ orúkọ wọn lẹ̀ lórí ìrísìn níjẹ́ tí bàbá Shehu Musa Alfindiki tí wọ́n ti ṣe òsàlátì tí a bá fi ọ̀hún orúkọ kan sí ni á dùn sẹ̀wọ̀n kankan. Bàbá Mọ̀lánà Sheikh Alhaji Ibrahim gbogbo ibi tí wọ́n lọ láyé ni wọ́n kọ́ lẹ̀ kódà ibi tí wọ́n ti fún wọn látàjẹ wọ́n kọ́ lẹ̀ níbi tí wọ́n ti fún Sheikh Ibrahim ní owó tó pọ̀ wọ́n kọ́ lẹ̀ níbi tí wọ́n ti fún Sheikh Ibrahim ní kókó mu wọ́n kọ́ lẹ̀ fúra wọ́n kọ́ lẹ̀ nílẹ̀ Kano wọ́n ní kharajtu min Kano wa qalbi fi Kano limla ahbabi fi Kano sakano wọ́n ní fi biladi Kano alil kurama aliju arasimi minal kurama atani mayu ukalu fi kura Kano fi kókó wà fúra túwó ṣùgbọ́n wà kùnú. tó ìtò fà ní pé ìtẹ́ bá fẹ́ ṣe ẹ̀kọ́ rẹ̀ bàbá náà kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwú ní mọ́ rìkọ́dù gbogbo àfà in tó ṣe àfà wa àbòtó ẹ má jẹ́ kó ṣe gbogbo wa wọ́n rìkọ́dù wọn ni wọ́n plan ẹ̀ bẹ́ẹ̀ ọmọ kéwú ọ̀pọ̀ olóríire tó wà nù wọn ó kú wọn. ó dá yẹ ní sùúrù díẹ̀ wà má sàádà tó fi dunya sí wa ṣàbàhí. orin ẹnìkan náà ní ọdún tó bá yurija fa'in sara jisman milla ulbasaru ọ̀nà ẹ̀sẹ̀ ọlọ́sẹ̀ yẹ ọlọ́ba kẹwọn bàbá àgbà ọlọ́ba kẹwọn alibarika bíbí àná Muhammad bàbá wa àgbà ní Èkó ọlọ́ba kẹwọn bàbá mi àgbà bàbá tèmi Sheikh Abdullah Salahuddin al-Bahri ibn al-Bahri bàbá àgbà olódò ọlọ́ba kẹwọn wàlá amina bàbá mi ṣe sàlásì ọlọ́njárí yìí pẹ́ wàlá alibarika àná Muhammad máa wá sọ pé ọ̀la ayé ọmọ níbi tó mọ òkìkí ayé ọmọ níbi tó dé láfàndá fisakura ní ilẹ̀ sá lọ́la àwọn kò ṣe níbi tó mọ ọ̀la ayé ọmọ níbi tó mọ òkìkí ayé. Alhamdulillah.